ṣètọ́jú òbí ó tọ́jú ẹbí. ọmọge onírẹ̀lẹ̀ ṣá ló jẹ́. ọlọ́bẹ̀ ló lọ́kọ ọlọ́mọ ló láyé. bó ti wù kó oòrùn mú tó sọmọ dúdú díẹ̀ yóò wá dábàá bí lọ́rùn ayé jẹ́. gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wa ti wà lákọsílẹ̀ àtòdáyé ṣùgbọ́n adùn nígbẹ̀yìn ewúro. Pẹ̀rọ̀sọ́lá o Pẹ̀rọ̀sọ́lá mo ní tìrí ọ̀la òye rí bẹ́ẹ̀. fẹ́ràn mi. fẹ́ràn mi báwo? Are you deaf? wọ́n ní mi ò fẹ́ràn ẹ mọ́. I'm no longer interested in any stupid relationship again. I don't love you anymore. That's all. Like seriously, are you kidding me? Ní sùúrù fẹ́ràn mi. Ṣé mi bí ẹ lóògùn ọ̀rẹ́? Okay, fine. Ó ní ó fẹ́ mi mọ́, ó ní ó fẹ́ dání ti ṣe pẹ̀lú mi mọ́. Ẹ wá ṣáà sọ nǹkan tí mo ṣe. Kí lẹ ṣe mi? Kí ni mo ṣe fún ẹ? O ò ṣe nǹkan kan. Kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ nínú bí màá ṣe ṣe nǹkan mi. Bí màá dẹ̀ ṣe ṣe nǹkan mi rè kò lè yí padà. Ibi tí èmi bá ti sọ pé ó dàárọ̀, mi ò kí ń wá síbẹ̀ wá sọ fún wọn pé ẹ kálẹ́. Just forget me in your life. That's all. Fẹ́ràn mi. Fẹ́ràn mi. Fẹ́ràn mi. Bẹ́ẹ̀nìyàn bá ń ṣe bí ènìyàn Ọlọ́run á ṣe tirẹ̀. Pẹ̀rọ̀sọ́lá kọ̀ọ̀kan balẹ̀ ìlérí Olúwa ń bẹ fún ọ. Amúlẹ̀ ríṣẹ́ ò láìpẹ́. Pẹ̀rọ̀sọ́lá. Tí o bá fi lè jáde nínú ilé o gbọ́dọ̀ padà wọnú ilé mi o. Kí ni ó ṣẹlẹ̀? Sọ fún mi, ṣé ọdẹ ló pè mí ni? You think I'm a fool? Sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Tí a bá ń sunkún, a máa ń ríran ni o. Mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi. Yes, èmi ni mo nífẹ̀ẹ́. Èmi ní ọfà ìfẹ́ bà tó di àdá àjìnà sí mi lára. Wọ́n fúnra ẹ̀ dẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. Auntie, báwo everything? Fine, ṣé wà pa. Mo wà okay. Mọ́mí Ayọ̀mídé. Iko tẹ́ ṣe yóò dá o. Ẹ ní yọjú sọ́mọ yìí. Tá bá pe PTA meeting, a ní rí yín. Tá bá pokun dé, a ní rí yín. Kí ló dé? Kò dá o. Ó yẹ kẹ́ máa àbí Daddy Ayọ̀mídé rè. Mo sọ bẹ́ẹ̀. Imú ọgàn ó jọra. Ẹ kú tọ́jú ẹ̀. Ṣé rí ọmọ yẹn clever boy ni o. Kẹ́ bá mi tọ́jú ẹ̀ dáadáa ṣé gbọ́. Mọ́mí Ayọ̀mídé, ẹ má jẹ́ kó pẹ́ dé school jọ Monday o. Ṣé gbọ́? Kẹ́ take care. Ẹ bá mi kí boy mi o. Baby. Drama. Life drama. Baby, jẹ́ ká máa lọ. Ṣé wàá rí i pé mi ò gọ̀, mo lọ lúgọ díẹ̀ di ọjọ́ ènìyàn. Ìjọ torí Ọlọ́run. Nígbà tó béèrè lọ́wọ́ mi ni ò jẹ́ kí mi náà sọ kókó ń pa ẹ̀ mọ́. Nígbà tí mi ò béèrè lọ́wọ́ ẹ̀ mi ò jẹ́ kí wọn náà sọ nǹkan kan gbàbẹ̀. Ó jẹ́ ń sọ nǹkan kan fún ẹ. Ọ̀nà tí àparò mi ò mọ̀ òun ló lóko ẹ ti kọ́ mi. Èmi ti rí wípé ìfẹ́ ẹ̀tàn lásán ló ní sí mi. Èmi ò dẹ̀ ṣetán láti máa bẹ́lẹ̀ tàn ṣe. Orí pé mi àti ẹ á papọ̀. Má jẹ́ kí n rí ẹ nínú ilé mi mọ́. Má yẹ kí n rí ẹ nígbésí ayé mi mọ́. Wo tó bá ti pàdé mi títí gan má kí mi o. Tí o bá kí mi tàbí tí mo bá rí ẹ, o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ náà ni mo ṣe máa kórìíra ètò.
o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. jọ Adérin jọ. àlòkù àgùdà. Adérin àgbébàdì. Adérin jọ má bọ̀. Adérin má fi. aṣọ ti bí mi. Adérin mo dáràn. Adérin. Mo bí. Ṣé gbogbo ìmọ̀ aṣọ mọ̀. ẹ̀yin la sọ wípé ẹkún kò kí ń mú nǹkan rere wá. Mi sunkún, ẹkún kẹ̀, mi sunkún. I'm not crying. You know I love you. I love you too. I love you. Should play a game, please. Play your game. That's my boy. Pero ń sùn ni. Ìdílé mọ̀ sùn. Dìde kó jókòó. Mo fẹ́ kó farabalẹ̀ fún mi. Gbégi mú ṣe ń wòrán ọ̀kánkán. Mo sì fẹ́ kó látí ẹ̀ sílẹ̀ torí pé etí inú ìlejò ń lò. Orí bíbẹ́ kọ́ lo oògùn náà orí o. Tó o bá ní bẹ́jọ́ ṣègùn tó ló ṣe dáná rẹ̀ ó dáná sunlé o. Pẹ̀rọ̀ kì í ṣe pípa Ayọ̀mídé ńlọ́nà àbáyọ ṣé wọ́n mọ iye ọmọ tó ọkọ ni tó fi fẹ́ pẹ ọ̀kan ṣoṣo tó bí láyé rẹ̀. Tá a bá rẹ rú bọ́pẹ́ bọ́yá ẹrú àṣà o tá a bá sì ràwọ̀ fà bọ́pẹ́ bọ́yá ìwọ̀fọ́ gbalẹ̀ ẹ̀ lọ ọmọ ẹni nímọ̀ wọlédè ni ọlọ́mọ ló sì láyé àbí wọ́n mọ̀ pé tí ẹ̀mí ọmọ ìbátọwọ́ rẹ bọ́ ó tún rí dùnú adániwáyé mọ́. Pẹ̀rọ̀ ìwọ gángan ní sọ rárá rẹ o kúrọ́ jẹ níyì sí ni ẹ̀tẹ̀ ní mú wà gbogbo ẹnikẹ́ni tó o bá ti pàdé lọ́kùnrin tó bá lò nífẹ̀ẹ́ sí ọ jẹ́ wọ́n mọ̀ pé o ti bímọ ọmọ ìsàrùn o ọkọ mi àdùfẹ́ dákun mo fọlọ́run bí o mo fẹ́ kó o máa sọ pé o bímọ o bí Ayọ̀mídé. ọmọ bíbí kì í ṣàrùn òkè má ṣe bẹ̀rù má fòyà ṣùgbọ́n ọmọ ní ìhàyè ọmọ dára lẹ́yìn obìnrin pẹ̀rọ sálá. Abiyamọ tòótọ́ lójú ayé yín ẹ fi mí ṣeré nígbà tẹ́ tún papòdà tán ẹ tún gbàgbé mi
gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ pátá ni mo ti gbọ́. Mo dẹ̀ ṣèlérí fún yín pé màá mú lò. Èmi náà dẹ̀ ń jẹ́ kó máa yé yín pé mi ní gbàgbé yín láéláé ìyá mi. Kẹ́ túbọ̀ máa sùn re láyà olùgbàlà. Yẹ̀yẹ́ rẹ̀ á padà dá yẹ̀yẹ́. Ẹ̀rọ sọ́lá ò máa sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wá ó mòye má ṣe pátá Sà, wọn. mo ti ṣetán pẹ̀lú àwọn fáìlì tọ̀dọ̀ mi. Mi ò wẹ́ ti true pẹ̀lú ti iwájú yín sà. tí mo bá ti true pẹ̀lú ẹ̀ tán màá true pẹ̀lú fáìlì tó wà wájú mi. Sà? tí mo bá ti true pẹ̀lú ẹ̀ tán ìmọ̀ wá true pẹ̀lú fáìlì tó wà wájú mi. Mi ò understand sà. Pero understand me ó kàn ń díbọ́ lásán ni ní tí mo ń sọ yí ẹ̀ àjọ gẹ́tà ara wa ni ṣé bí wọ́n ni. Ọ̀gá, mo ti sọ fún yín pé kò sọ nọ́mbẹ̀. ọ̀nà wo ni ò sí ń bẹ̀ ọ̀nà tó ti true tó ní ò sí ń bẹ̀ ọ̀nà tí búdòsá ti clear tó ní ò sí ń bẹ̀ mo check ọ̀nà náà mi ò rí immigration bẹ̀ kódà kò sí custom officer kankan tó fẹ́ check container kọjá èmi tí mo wà wájú ẹ̀ kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí. Ẹ má bínú sà, tẹ́ ẹ bá mind, mo ní a lot of files tí mo fẹ́ attend sí lórí table mi. I'm sorry sir. Pero ọmọdé yìí ṣá mo lè search gbogbo ní ọ́fíìsì mi ìrọmọ kankan tó dàbí ẹ bíyàn tiẹ̀ ń ṣe prayer yẹn fẹ́ gorí òkè orí òkè aláṣẹ pé nìkan ló wù mí láti gùn ọmọ yìí ló dẹ̀ ní ó dẹ̀ díẹ̀ ń gun ó takú ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń bá ṣe ó kọ̀ kò yíṣu visa rárá ó tiẹ̀ ṣe pé single entry ló fún mi máa wà òkè gba àwọn tó ń tẹ̀jọ́ wà lọ́fíìsì náà tán kú ààrẹ tó gbádùn nínú wọn. ok agomi ní padà dá díẹ̀ mo fẹ́ bò kọ́ ìwọ ìgbọ́n tó kù náà èyí tí ò kú á tóbi èyí tó tóbi á fẹ̀ kò sí kankan tó dàbí wọn anyway ọwọ́ tẹ̀. èmi ò lára òfò bí ẹlẹ́kọ̀ọ́ tètè wá máa lọ sórí dex ẹ̀ torí èmi ò lẹ́mi wàhálà. ìwọ ló mọ̀ gbogbo alámọ̀ pé wọ́n lọ̀gá láì. èmi lọ̀gá láì ẹ ti lẹ́yìn ju Elédùmarè èmi lẹ́yìn ju ọ̀gá. kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ guy ti sùn mí. Ó ṣì ń disturb me till now. Ojú ìmàlẹ̀ ọ̀gá yẹn kò ní ìkòkò kúrò lọ sí rárá. Ìwọ ṣáà má dáhùn. No, má jẹ́ kí yẹn affect ẹ. Ṣùgbọ́n má jẹ́ kó affect mood ẹ at all. You just face your business. Ìwọ mọ reason tó ṣe wá sí bíbá. You know, ẹ̀yin ẹni kò face. Ó ṣáà mọ̀ wípé àwọn tó fẹ́ yín dénú wọn ọ̀pọ̀. Mo ti máa sọ fún ẹ tí anything bá ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ má máa gbé mood yẹn wá sára wọn bíbá rárá. Àwọn tó máa pretend òṣì wọ́n love ẹ̀. Ọ̀rẹ́ mi, iṣẹ́ táwọn gbà nìyẹn jẹ́ kó múra sí kó máa ṣe. Àgbàdo tó lódùmarè dá sínú agbádá wọn nìyẹn. Jẹ́ kó máa yọ alẹ́ ni. Like I say, I'm almost done, darling. Oògùn ẹ̀jẹ̀ tó wà ọ̀gbẹ́. Ìfọ́ ló sì kún lé mi ò tí ì lò tán. Oyin ṣẹ́rí fóyin ló wà bẹ́ẹ̀ ni fẹ́ kẹ́jẹ ṣúgà mọ́. Anyway, bó ṣe ń tọ́jú mi, ọmọ atọ́jú wọn náà. Lágbára Ọlọ́run ọba, ọmọ atọ́jú ẹ̀. Àmín. Yóò tí ì lò kan tán, ṣe ló tún máa ń gbé mi wá. Dádì ẹ̀yin náà kì í ṣèyàn bẹ́ẹ̀. Ẹ ti fàárọ̀ yín tọ́jú ọmọ. Ṣé lọ́jọ́ alẹ́ yín báyìí kẹfẹ́ yín tí kẹ́ máa gbádùn ní problem rárá. Ìwọ mọ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ olóore tí ò fún wọn mọ́. Èèyàn ló yẹ kó ṣe ni lóore tí ò ṣe. Ó dà ṣé gbogbo ọmọ tá a bí ló rántí ṣòbí ẹ̀ lóore. Gbogbo tí wọ́n wá ń ṣe yìí àdúrà ni màá máa fi ṣe return fún ẹ. Back to sender. Ó ní ṣubú ara o. Ó ní ṣubú ẹ̀mí. Ó ní jẹ́go kẹ́yìn ẹran. Ó ní wà sákẹ́yìn aṣọ. Oúnjẹ yín ti mọ́ǹtì yín sàn. Oúnjẹ mọ́ǹtì? Bẹ́ẹ̀ ni sà. As usual. Bẹ́ẹ̀ tiẹ̀ rí òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ní ìwọlé ẹ̀kọ́ máa pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n pẹ̀rọ̀ mi ò nítorí tí màá jẹ kí n bá tí màá jẹ o. Ọ̀rọ̀ tí mò ń bẹ́ ẹ sọ látọjọ́ yìí ó tẹ̀lé o pẹ̀rọ̀. Dádì mi ò gbàgbé. Mo ń gbégbèsè lórí ẹ̀. In fact very soon gan a máa dúpẹ́. Torí tí ẹṣin bá dá ni èèyàn ń tó ẹṣin gùn ni ẹbọ kọ́kọ́ bá kọyàn ọkọ náà yẹn máa fẹ́ àpọ́nlé ò sí fọ́ba tí ò lórí bẹ́ẹ̀ làpọ́nlé ò sí fóbìnrin tí ò ládé orí
o gbọ́. mo ti gbọ́ dáàdì ẹ wò ẹ jẹ́ kí n tètè máa lọ torí Ayọ̀mídé. mo ní pọ́pọ̀ kan nù lé bí àṣẹyìn olóyìnbó wàá bá mi mú fún Ayọ̀mídé. ẹ ti mọ̀ pé pọ́pọ̀ náà ló láìkì jù. ó yẹ ètò láti bá mi pè dáàdì kí ni. kẹ́rọ̀ dáàdì rí. kẹ́rọ̀ ti ta Ayọ̀mídé yìí náà dáadáa pọ́pọ̀ mi ló fún máa bẹ́ẹ̀ o ẹ ṣe máa bẹ́ẹ̀ o ẹ ṣe dáàdì. ẹgbẹ́lẹ̀ ìwọlé nǹkan kẹfẹ́ tó ní nǹkan lójú. Ayọ̀mídé, don't spoil this bag again. Don't spoil it. Just handle all your things with care. Why is your bag heavy like this? Always make use of your timetable. Okay, your dictionary is there already. The school bus is waiting for you outside. Hello. Báwo ni night ẹ ṣé wà okay? Is that my dad? I want to talk to him. Hello, ma pè ẹ́ later. I'll talk to you later. Ayọ̀mídé, are you okay? What is the meaning of that? Ṣé mi ti wọ́n ní ẹgbẹ́ mọ́ máa bèrè bàbá ẹ̀ lọ́wọ́ mi mọ́? What type of question is that? Ṣo fẹ́ máa drag fún ọmọ mi lọ́wọ́ ni? Ó yá dìde. Stand up. Mo ti máa sọ fún ẹ tipẹ́tipẹ́. Gbogbo mọ́ máa bèrè dáàdì kọ̀ọ̀kan lọ́wọ́ mi mọ́. Ó yá kí ọwọ́ bọ̀ ní bágẹ̀. Now carry this one out. Kí ló ń ṣọmọ iná? Bye, no bá school bus níta. Ọmọ òlélè, dáàdì ẹ̀ kọ̀, grandfather ẹ̀. Ìwọ ẹ̀ má gbòjì alẹ́ fún ló gbòjì. Àbí kí ló ní mo sọ? Sweetheart. Pero. Yes, darling. Kí ló ṣe? I'm fine. Ṣé ṣọ́ọ̀kù wa okay? Yes, I'm fine. No, you're not. This is not you. Kí ló ṣẹlẹ̀? Gbogbo mo yín sọ̀rọ̀ sí ẹ o respond. Mo tún wá fọwọ́ pẹ̀ wo ta dìde bíi pé iná ju ẹ. No, mo dáhùn bó ṣe gbá mi mo. Kí ni? Ta ló ń act fún? It's obvious pé òun pretending now. This is fake. This is not you. Something is wrong with you. No, I'm fine. I'm okay. You're not fine. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ lẹ́yìn. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé straight office yẹn ti train. Ṣé o lọ sọ́fíìsì lẹ́yìn orí òmọ́rọ̀ pa? Sọ́fíìsì ló ti ń bọ̀. I'm fine. Sweetheart. My baby. How are you? I'm fine. Well, I'm sorry. Ẹ káàbọ̀. How are you doing? Ẹ kú ọjọ́ mẹ́ta. How was your day? Pẹ̀lẹ́. Uncle BJ, ẹ má bínú sí ẹjọ́. Ó ti rí ọkọ mi. Sweetheart. Bó ló ń lọ? Ó wò ní ṣáwà ni. Ṣáwà kẹ̀, ebi ò ní ronú, ọ̀rọ̀ mi ti wọ̀ láíláí. Ọkùnrin náà fi ń lé síta. Food first. Uncle Bolaji, come and join your friend. Sweetheart. Má bọ̀ náà. This is really nice. Really? You like it? I love it. I'm glad you do. Honey, one more. Man, girl. You know, BJ. Kò tí mo sọ fún ẹ látọjọ́ yìí ni. Ṣe kíá. Gbéyàwó sílé. Kíyàwó ẹ máa dé fún wa bí ilé. Don't wait for this man. Uncle Bolaji, on a serious note, I mean jokes apart. Ìgbà wo ni káwa náà máa prepare ká ready fún ẹmọ. I understand now. Yeah, I do, but soon. Very soon. Yeah, when I'm at school, be at one. I'll be so glad. We can't wait. Honey. Oh, baby. Take it easy. I'm having fun. Ó dùn mí. Ṣé ti ṣe tán? Inú mi fẹ́ láti ṣe. Ẹ máa dúró náà. Àmà tí ìrọ̀mọ̀ ara lè yín látàárọ̀. Ó mọ̀ wọ́n ni. Wọ́n máa tọ́ gbogbo 4 cardinal points kó tó wọnú ọ́fíìsì láàárọ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ ọ́fíìsì ti èso mi. Oríṣiríṣi ara ló kàn jọ jáde. Ara wo ẹ tún rí o? Bororo. I'm talking to you, ara wo lórí. Kò clear àwọn files. Ṣé inú file ló ti rí ara? Come on, pack your files, Joe.
ẹ máa ṣe chochochocho káàkiri ṣé nǹkan tọrọ yín kí wá ṣe mí báyìí nìyẹn. Go, get out of this place. Ìwọ ńkọ́? What are you doing here? Hi, no more. Who are you talking to like that? Eh? Pack yourself and get out of this place. Sorry. Bunch of nuisance. Ìwọ, tí mo bá tún rí táwọn èèyàn bá tún rally round desk ẹ, tẹ́ ń ru ẹjọ́ rádaràda tí kò kàn yín. I know what I will do for you. Good morning. Good morning. How are you? Hello. Good morning. Good morning. Jọ ṣáwọn pípọ̀ yẹn wá. Wà. Mo padà. Ọ̀rọ̀ wọn la ṣe sàn sẹ́sẹ́sẹ́sẹ́. Wọ́n ń ṣọmọ àlè o nínú ọ́fíìsì. Ẹ̀yin wọn ló lè sàn. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Pẹ̀rọ kí ló ń ṣe ẹ náà? Kí ló tó fi pẹ̀rọ sáyé mi? Mo fẹ́ kó o pẹ̀rọ sáyé tèmi náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá o. Kí ni kọ́kọ́ tó lé nínú ayé yín kan tẹ́ fẹ́ kí bá yín pẹ̀rọ sí? Ìwọ ni. Ìfẹ́ gangan lolúmọ rock tó wà nú ọkàn mi tí mo fẹ́ kó o pẹ̀rọ sí. But mo ti sọ fún yín times without number. Mo ní pé mi ò lè ṣe nǹkan tẹ́ ní kí n ṣe. Tá bá ju àdá sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. Mi ò ṣe. Pẹ̀rọ, jẹ́ kórúkọ ẹ ṣiṣẹ́ fún mi. Tórúkọ ẹ bá ti ṣiṣẹ́ fún mi, tèmi náà ṣiṣẹ́ fún ẹ ní iṣẹ́ ìwà lè jẹ́ pẹ́. Ọ̀gá, ẹ jọ̀ọ́, tèmi tó mi lẹ́rù, ẹ má bá mi dìkun. Mo fọlọ́run bẹ̀ yín, I'm okay like this, please. Ẹrù ẹ wo ló pọ̀ kán mọ́ dìkun? Ṣẹ́rù ẹ tó ti kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Pẹ̀rọ, sọ fún mi, ṣẹ́rù ẹ tó ti kẹ́tẹ́kẹ́tẹ́, tẹ́rù ẹ bá ti ẹ̀dẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ náà lọ. Èmi tí mo dún wájú ẹ tó ń fẹ́ kù ni mi máa wọ́ gbogbo ẹrù ẹ. I can see that ẹ fẹ́ understand. Ẹ jọ̀ọ́, I'm not here for this, please. Pẹ̀rọ wà mí. Kí ni gbogbo ọ̀rọ̀ òṣìṣẹ́ ṣe kí ló ṣe yín gan-an? Ẹ wo ẹ má bì torí pé ẹjọ́ ga mi. Ẹ wo just. Ọ̀gá, ẹ pè mí. Ta ló pè ẹ́? Nígbà tí mo gbọ́ gbà. O gbogbo. Get out! Nígbà tí mo gbọ́. Wọ́n ti get out! Orí rúgúdú òfò. Àfi ẹni ń ta pósí lórí. Oh my God. Darling, hold on. Sorry. Wine tí mo máa mu tá a rí lẹ́ẹ̀kan. I just forgot. Èyí tí mo nílé kò pọ̀ mọ́. Mo dẹ̀ lè mọ̀ pé mo wá fẹ́ mu tí mo bá fẹ́ sùn. Just let me get it. I'm so sorry. Oh my God. Sorry. Why don't you get it by yourself? Má worry, màá ti start mọ́tò, màá ti tán AC sílẹ̀, so you just come into the cool room. Oh yeah, just look at me. Sorry, pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. By no park sí now. Níbo ni wọ́n lè lọ ṣe bó lórí máníkẹ́ẹ̀tì kan ní lẹ́sìn? Ó yẹ kó mọ̀ pé mi lè pẹ́ lẹ́nu ìpè. Tí kò wá gbé kàn sí báyìí. Tó bá ti sáré lọ ṣe nǹkan lára mọ́tò, ṣé kó lè yẹ kó sọ fún mi náà? Ìgbà tí kò gbé kàn sí báwo lèmi ṣe fẹ́ délé bá mi dẹ̀ wà ní mọ́tò.
ṣe rí mi ó yà wọ́n náà lẹ́yìn. Bọ́lájí dà. mo ponu ni adìyẹ mi ò tètè mọ̀ pàṣà yín ò kì í ṣọ̀rẹ́ mi adìyẹ mi gọ̀ ó rò pàṣà ọ̀rẹ́ òun ni ẹyẹ oko tó ń bá ní wo ọmọ ló pé kò wọ́n pọ́tọ̀ òun ni ìwọ inú má jìn o tí òjò agbóhùn àṣẹbí dúró ìka ẹ̀dá nìyí ẹ̀yin méjèèjì ìka ẹ̀dá nìyí. díje calm down náà ṣá níjà ti tẹ́lẹ̀ ni. àtàbà níjà ti tẹ́lẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ jọ. má bá mi sọ ṣe ọ̀rọ̀ jáde. Uncle Bọ́lájí etí ẹ̀ respect mo ti wà lórí ìdúró kí ló ṣẹlẹ̀. mi ò lè respect kankan jọ kí ló dé tí wọ́n fẹ́ ọmọ gidi báyìí ọmọ tó dá látòkè délẹ̀ báyìí tó gbá délé bọ̀ lé mi lọ́wọ́. kí ló tó fún mi lẹ́sẹ̀ táyà. is that what you are talking about? ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ tó ti bímọ rẹ ọmọ bí kò kì í ṣàrùn náà. ọmọ bíbí ò kì í ṣàrùn ìwọ ló máa ṣàlàyé fún mi ṣé nǹkan tí mo sọ fún ẹ nìyẹn nígbà tí mo ní mò ń wáyàwó. ṣé nǹkan tí mo sọ fún ẹ nìyẹn. you know one thing àwọn obìnrin tó bá ti bímọ rí tested and trusted ní wọ́n pè wọ́n experience wọn ló matter you enjoy the house now. ẹ gbà mí. Uncle Bọ́lájí ṣé torí ọmọ lẹ ṣe wá bínú tó tó yìí kò lè tó yẹn náà ọmọ bíbí ò kì í ṣàrùn. ẹ má wọrí kò sí wàhálà ẹgbẹ̀rún ẹ kí o tó bá parí èmi ti jálẹ̀ o má dẹ̀ jẹ́ kí n ever rí ẹ kó pe fóònù mi má pe fóònù mi mọ́ o ọ̀tá mi ni ẹ o ń ṣèyàn rí rárá. BJ má wọrí àní mo ti mọ̀ kọ́tà má wọrí ẹ sọ fábò kí n kó ṣí gètò àbí kí n padà nìkan ṣáà ní ṣí àbí. orí mi o jọ ṣé torí ẹ ló ṣe wá drop bag mi síbí báyìí mo rí mú ètè sọnù kí ló fọ́ ni. kí ni kò fọ́ ni. Yeah. ó tẹ̀ ti gbà wípé mo ní ìfẹ́ sọ nǹkan fún ẹ. ó tọ́ mà ní. Oh my God, so sorry wo má bínú mo ti gbàgbé ni bóyá mo ń bọ́ báyìí. ọ̀rọ̀ yẹn wà very important mo ń ṣe nǹkan tí mo kàn lè máa sọ lójú ọ̀nà torí ẹ̀ mo ṣe ní kó rán mi létí tá a bá ti kúrò mi ta wà lẹ́ẹ̀kan. má bínú ìwọ ìfẹ́ tí kó sí mi lágbárí ni mi ò ṣe rántí but it's okay now a lè jọ sọ́ba ṣe bẹ́ẹ̀ mi àti ẹnìkan láwa nu mọ́tò so that's not a problem. no baby o mọ̀ pé ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfi tí náà bá kú. mo dáràn ìjọ kí ló kan fìtílà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló wá dọ̀dọ̀ náà iná kọ láǹpù ni. stop pretending jọ. John, say what you need to say jàre ẹ máa gbà mí kẹ́. so anyway are you sure pé kí n sọ ọkọ tí mo fẹ́ sọ. Come on, go on and say it now. Ọ̀rọ̀ kí tóbi ká fọ̀bẹ bù náà. Ẹnu la máa fi sọ, ìdí la máa fi jókòó. So go on. Bọ́lájí. Yeah. bó ṣe ń wò mí yìí. mo ti bímọ rí. Wow, that's so nice. That's good now, really. Huh? Wow, that's so nice. So, bí ọmọ ọdún mélòó lọmọ tá sọ̀rọ̀ yìí? Like seriously, you are happy? Oh, really? Why would I be sad? Ọmọ ọdún mélòó ni? He's 5 years old. 5 years old. Wow, ọmọ tiẹ̀ ti dàgbà. That's good now. That's not a problem. Ṣé nǹkan tó fẹ́ sọ tó ń pọ́nlé látàárọ̀ ni? Ẹ mọ̀ pé àwọn èèyàn mi tó máa ti mọ̀ pé èèyàn ti bímọ wọn máa behave somehow. So I was so scared láti sọ fún ẹ because I don't want to lose him. Orí wọn yìí ni. Ẹ máa gbà mí kẹjọ. Ṣé ọmọ bíbí wa jánu ni? You scared the hell out of me. Ọmọ bíbí ò ń ṣàrùn now. You know I love you and I'm gonna take anything. I love you too, baby. Come here. Thank you, darling. I love you more. Tiẹ̀ ti dẹ́rù bà mí máa gbà mí kẹ́. Máa ti wo pé bóyá nǹkan tó fẹ́ sọ bóyá nǹkan tó tiẹ̀ táyà mi máa ká sókè. No, you know, àwọn èèyàn mi ò. No, really. That's nothing. That's nothing compared to the love I have for you. You are the best. God bless you. God bless you too, baby. Oh my goodness.
make me happy. I was scared. I like be like, what if you more care like? No, that's I'm nothing. so happy. It's okay, darling. Okay. Ẹ̀pẹ̀lẹ́ ọkọ mi. Ṣé dààmú jù kẹ́ tó débi ṣá? No, mi ò dààmú. N ti pe ẹ̀gbọ́n mi kí n tó máa bọ́ ti fún mi ládírẹ́sì. Okay. Inú mi rẹ̀ dùn. Báwo ni school? Ẹ wo, adúpẹ́ náà la máa sọ. Ṣé kìí ṣe pé àwọn lecturers yẹn disturb yín ṣá? Ọ̀ndì. Tó bá ń disturb yẹn sọ fún mi o. Ok, tó bá ń disturb ẹ̀ wá lọ síbẹ̀ wá lọ bá wọn jà pẹ̀lú kún ẹ̀. Sọ pé chakicha ni wọ. Àti pè yín sọ̀rọ̀ Ọ̀gbìn jẹ́ clean ni ẹ. Àti pè yín sọ̀rọ̀. Tí bá tẹ̀ ti gbé kun mi débẹ̀ wá tẹ̀ tí mo nǹkan tí mo bá wá. Júmi. Lọ́dẹ̀ máa ní, ok. Nísìnyí o ti rí ìyàwó ẹ̀. Ìyàwó mi fine, ẹ̀gbọ́n mi ẹ lójú o. Pẹ̀lú bí mo ṣe rí iná pẹ̀lú gbogbo ọkùnrin. Tẹ́ ẹ̀ bá wá lóyún báwo lẹ ṣe fẹ́ rí? But kí n má parọ́ ẹ mójú lọ sọ́jà. Honestly, she's pretty. Ẹ ṣọ́ pé bí mo ṣe rí ẹ ti sọ pé mo fine. Ẹ fi yẹn lẹ̀. Ó ń sọ nísìnyí pé ó fine jù mí lọ àbí ṣọ̀npẹ́ gbẹ́ ugly wọ́n dẹ̀ ń fi mí ibẹ̀ kó tó di pé fẹ́ mi ni. Fine mo manage ẹ ni. Àdúpẹ́. Now Júmi o ti rí ìyàwó ẹ báyìí gbogbo kọ́ tó máa ń pè mí tó máa ń fi call disturb mi tó jẹ́ kí n gbádùn iṣẹ́ mi yẹn now o ti rí wáyé pẹ̀lẹ́. Okay. Whatever you need just ask her. Okay? Don't disturb me. Tiẹ̀ ní láti ask anything kí n tó ṣe fún yín kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ. Ṣẹ́rí ìbejì wa mẹ́ta ni mo ti ẹ̀fẹ́ mi ìfẹ́ méjì so máa gbé ẹ̀kan lọ school then méjì máa ó ti yẹ yìí so. Ẹ máa jẹ jàre. Mo wà okay tí bí bá ti ń pa mí I will step into the kitchen and I will prepare. No. First time tẹ́ máa No, wá kí wá ẹ má mi worry. Baby, èmi ti sọ fún ẹ pé ọkọ mi máa ṣe kí n tó máa lọ ta. Ẹ bèrè lọ́wọ́ Whatever ló you ti need. ẹ̀kú mi kitchen bẹ̀. Richard. Oh. Richard. Mo dẹ̀ fẹ́ mu mi. Richard. Pero mo wọnú ilé nísìnyí rí àwọn ẹrù ẹ kọ̀ọ̀kan nínú ilé jọ́bù ló kẹ́rù ẹ̀ sí. Báwo ni ẹ ṣe jẹ́ business ẹ̀? Ìbẹ̀rù mi ni. Ó fọ́ ni sà, ìyàwó mi atájọ́ ń gbénú ilé tí mo fẹ́ ní ṣùlọ́ka ó kẹ́rù sínú ilé mo dẹ̀dẹ̀ nínú ilé mi ìbẹ̀rù ẹ̀ bẹ̀ ṣé mi ní gbèrè ibi tó kẹ́rù sí ni. Èmi ò rò pé onírẹ̀ láti béèrè ibi tẹ́rù mi wà. Ṣé o mọ nǹkan tó ń sọ sá? Bẹ́ẹ̀ ni ẹni tó ráṣọ tiẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tó bá ráṣọ aláṣọ ó máa fàya gbẹrẹgẹdẹ ni. Kí ni gbogbo àsámọ̀ ọ̀rọ̀ tó ń sọ nísìn? Kí ló ṣẹlẹ̀? Ṣó rò pé bí àmì ò rẹ́ pé gbégbá làbúrò ẹ̀ lórí ni. Àsùnpọ̀fọ́n ní ti fún tọ́mù kékeré bá sùn tọwọ́ rẹ̀ abọ́ bàgbàlagbà bá sùn tọwọ́ rẹ̀ abọ́ àsùnpọ̀fọ́n ti fún. Àgbèrè tí ń gbèrè pàdé ológun wọ́n gbèrè pàdé ológun mọ́ ọ̀dọ̀ èmi Richard ní kò máa gbé bọ̀ àlùkò tó ń gbèrè pàdé ọlọ́ṣà wọ́n gbèrè pàdé ọlọ́ṣà mọ́ ọ̀dọ̀ mi Richard ní kò máa gbé bọ̀ orí burú àbẹ̀fà burú ìfà tó fún mi lánàá tó ìṣẹ̀dá Júmi má gbèrè pàdé Júmi mọ́ ọ̀dọ̀ mi Richard ní kò máa gbé bọ̀. Ìwọ fi àbúrò ẹ̀ ṣe oògùn owó Richard kí ni kí n má pariwo ará àdúgbò ti gbọ́ gbogbo àwọn èèyàn ti mọ nǹkan tó ṣe
wọ́n ti mọ̀ nǹkan tó ṣe sílẹ̀ fi jóná aṣọ́gun owó ló ṣe kí ni kí má pariwo aṣọ gbogbo aládùúgbò ló ti gbọ́ gbogbo aládùúgbò ló ti mọ̀ ó mú igbó gbé lábúrò ẹ̀ lórí ṣé torí kọ́ mi ò sọ̀rọ̀ mo rọ́gbó aṣọ òṣogbo owó ni mo dárùn. ẹ̀rú ó lè parí balẹ̀ fún kí ni wọ́n tí mo ń ṣe òun tó fẹ́ mo ṣe ṣe ni kí ni tí mo gbé tó ń ṣe yín náà. mo dárùn ó tún justify nǹkan burúkú tó ṣe jọ́ tó lọ ọlọ́run ó nígbà mélòó tó máa fẹ́ jáde tí wọ́n hẹ́ ní wípé màmá o ṣé bí wọ́n ni wọ́n máa ń pariwo pẹ̀lú gbogbo kí ni ìwòrè tó ń ṣe gbogbo ẹgbẹ́ bí lọ́rùn ni ṣé bí wọ́n ló ń lọ gbogbo ẹ̀jẹ̀ ló pé àṣeyàn ló fi ń ṣòwò oògùn owó ló ń ṣe ará àdúgbò ẹ wá wò ó. tí máa lówó yẹn tán tí wọ́n lọ́kọ́ lọ ná ni. ta ló ná kí ni mo rà kí ni mo wọ̀ kí ni mo jẹ kí ni ọjà mi lọ mo lè dájẹ. ẹ ò mọ jẹ rí mo jẹ bíra kúkúrú mẹ yẹn. wo tó bá mi pàfọ́ọ̀mù òṣì máa jẹ́ kó mọ ilẹ̀ gajù ẹ lọ wo bóyá o tí mi náà abẹ́láwo ẹ ẹ̀jẹ̀ olóyún ò wúlò fún ẹ ṣó ti gbọ́ kó sí ọkọ tó lè ṣe fún mi ó lè ṣe anything bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ó ń lọ báyà bí ó fẹ́ máa lọ àbí jọ ibo ló fẹ́ sọ pé ó ń lọ nísìn. jọ kí ló kọ́ ẹ pẹ̀lú ibi tí mò ń lọ kí ni ti tiẹ̀ kí ni problem ẹ wo fún kò tó tẹ̀ wá dánwò yẹn mo ti ló di ọ̀la kí n tó lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà ẹ́ mi ò step in sínú yàrá yẹn mọ́ bí mo ṣe wà ẹ́ mo ti lọ. apààyàn. ẹ ẹ ní kó pariwo náà kí ló ṣe ẹ nísìn ibo ló lọ nísìn. mo ń gbọ́ mi ní kó má lọ méjì ni tó bá fẹ́ lọ ìṣẹ́dá kó ṣe kí ni kó dúró kó bí ọmọ mi fún mi kó bá máa lọ ọ́ tó bá lọ bí tó fẹ́ lọ tán rántí láti bí ọmọ mi wá tó bá ti bí tán gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ lásán ni o ó fẹ́ fi kún orúkọ ni o a tún máa fi gbórí kí n gbòòrò ni o ó kéré gan o. bọ́dá ṣáájú òtí màá ta sí lọ́pọ̀lọ́ ṣá ṣọ́mọ tí mo bá nu ilé ẹ̀ wà bọ́mọ wò ló sàn torí kò yé mi. bọ̀ tí bá ti wọ́n náà bọ̀ wá láti ilé yín o gbọ́ ọmọ dání wá sí ibi àbí èmi ọ̀rọ̀jọ́ adámidọ́wà adámidọ́wà mi ni mo ní nǹkan mi kí n tiẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú ọmọ táyé pàṣọ ni òun ló gbé síbẹ̀. ó tú èmi ọ̀rọ̀jọ́ wo àṣírí àti tú gbogbo aládùúgbò máa lo ẹjọ́ ẹ̀ fún aládùúgbò ẹ wá wò ó wọ́n ní gbanu ilé wọ́n ní shrine nínú ilé o ẹ wá wò ó ó ti jókòó láàrin mi. abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ mi ó dètè bẹ́ẹ̀ adẹ́tẹ̀ mi kò fọ́ lójú bẹ́ẹ̀ ni kò sì dín létí síbi ọmọ aráyé ń sá fún wọn ni kò lè sá ó sá wọn ni kò ju tọwọ́ ẹ̀ sílẹ̀ ó jù sílẹ̀ kí lọmọ aráyé tún fẹ́ kó ṣe ó ní òkòtó irọ́ kìí pẹ́ jáde torí ẹ̀ ni mo ṣe yan òtítọ́ láàyò ṣé ẹ̀ṣẹ̀ tí wọ́n á ní pé mo tẹ̀ lọ́rọ̀ máa yìn àwọn ọkùnrin wá ń sá fún mi torí pé mo ti bímọ rí ẹ jọ ṣé bí o bá ti bímọ rí ṣé àrùn ni àbí ṣé ọmọ ìwájú bí ẹ̀gbìn àbójábùkù nílé ayé mi ni ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ti kọ́ ẹranko mi lọ́gbọ́n ẹ ti dẹ kàkúté sílẹ̀ ẹ̀ ò fi yẹ̀pẹ̀ bò láti wákàtí lọ. No more men in my life. No. Sorry sir. Urgent file tí ẹni kí mú wá òun ni mú wá sir. Fóònù ẹ̀ ń. kí ló mọ̀ ń sọmọ ìpẹ̀rọ ìbáyìí náà kò tiẹ̀ lè lọ́ọ̀kì kó tó wọlé. mi ò mọ̀ fún gbogbo nǹkan ló máa ń fẹ́ mọ̀. wọ́n ní fóònù ẹ̀ rẹ́ǹkì ta ló ń pè ẹ́ lórí fóònù. ọ̀rẹ́ mi ló máa jẹ́. ọ̀rẹ́ ẹ̀ wo ọkùnrin àgbọ̀bìnrin. obìnrin ló máa jẹ́. by this time ọ̀rẹ́ ẹ̀ ń pè ẹ́ lẹ́nu iṣẹ́. jọmọ ní choice. tẹ̀síwájú ọ̀rọ̀ sọ́lá ọmọ onírẹ̀lẹ̀ ọmọ lóde má ṣe pátá wọn ẹlẹ́gàn tẹ̀síwájú òní tirẹ̀ bọ̀. Time has come to love and to be loved. Lẹ́ni bí ọkàn rẹ̀ tó máa gbà ọ́ bí ó ṣe rí. Ọ̀tọ́ lé ọba wa dẹ̀rọ yẹ̀yẹ́ rẹ̀ á padà dá yẹ̀yẹ́. Ọ̀tọ́ lé ọba wa dẹ̀rọ yẹ̀yẹ́ rẹ̀ á padà dá yẹ̀yẹ́. Ẹ̀rọ sọ́lá ọmọ akọ̀rọ̀ wà tó dá wà ó. Lọ́kọ̀ọ́yẹ má ṣe pátá wọn ẹ̀. Má ṣe pátá wọn rárá. Má ṣe wọ́n tí wọ́n rárá. Ọmọ tó
Don't worry, máa wo bẹ̀ máa down, máa ṣe gbọ́ bẹ̀lẹ̀ kan kó. Don't lose. Ṣé kí n mú kọ́kọ́ dẹ̀ wá? Okay, come on. We can go see what right. You can come and make this dada. Pero. Ẹ kúrin sir. Ṣé kò rẹra? Rárá sir. Ṣé èmi ní kí n kọ́kọ́ lọ ṣáwà ni àbí wo ló máa lọ kọ́kọ́ ṣáwà? Ṣáwà sir. Tí bá dé yàrá mi máa lọ máa ṣáwà ń bí sir. Ẹ máa gbọ́ pẹ̀rọ. Yàrá òun yàrá ọ̀dọ̀ ẹ̀. Ibi táwọn méjèèjì máa sùn lélẹ́yìí. 32,000 ní yàrá yìí náà. Tó bá ń lọ lé sì ti máa kó 20,000 mọ́ ẹ pé kí wọ́n náà kó lọ lé. Ó ní tó máa dì. Inú ògbàlà yóò gbà. Ẹ má bínú sà, ṣé nǹkan tẹ́ ń sọ ni pé èmi àti yín lájọ máa sùn sí bíbá? Yes, of course. Ibi la máa jọ wá. Ibi ká sùn ká jí ni ìṣẹ́jú mélòó wákàtí mélòó ilẹ̀ ti fẹ́ mọ̀ wá gò. Kò ṣe ń tó burú rárá. Tó bá rí bẹ́ẹ̀ sà, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní kí mọ́tò ẹ jẹ́ kí èmi kúkú lọ sùn sínú mọ́tò sà. Inú mọ́tò báwo? Ẹ máa gbọ́ pẹ̀rọ. Dráìvà gan-an tíyẹn bá gbà tó bá ń ti sunu mọ́tò lásán jù á ju kọ́kọ́rọ́ mọ́tò sí ìyànjọ́ kan pé òun wà mọ́tò mọ́ ni lọ́dún mọ́tò kankan wọ́n mọ̀ bọ̀ báyìí ló bá ti jẹ́ kó wá sáwà. Rárá sà, ẹ wò ẹ má bínú sà, lóòótọ́ mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ìfẹ́ tèmi ní sí yín ìfẹ́ ọ̀gá sọmọṣẹ́ ni kò ń ṣe irúfẹ́ kúfẹ́ báyìí. After all ẹ ti marry, ẹ ti níyàwó yín nílé náà ẹ ti bímọ. Èmi feel pé àwọn family ilé ẹ̀kẹ́ concentrate lé lórí because àwọn ní future yín. Èmi ò mọ orí tí tẹ ṣe ń disturb mi. The only thing tẹ lè ṣe fún mi ni pé kẹ́ máa fàdúrà ràn mí lọ́wọ́ kémi náà kọ́ ló ń pèsè adé orí mi fún mi. Àpérò wà dé mọ́ pariwo má dé orí ṣé wọ́n jọba nídìílé yín ni? In tell me ṣé wọ́n jọba nídìílé yín ni? Wọ́n á sọ wá ní mo ti marry ṣé bí wọ́n náà ti lọ́mọ kan? Yes! Kí ló burú nu pé kí n like ọmọọṣẹ́ mi káàjẹ́ mọ́ fẹ́ ra ká mọ́ dé tara kí ni big deal ẹ̀? Àbá aṣọ àmọ́ pẹnu mọ́ mo ti marry ọmọ yìí wọ́n sọ wọn pé ebi ń pa ọmọ mi ṣé mi mójútó wọn ni? Pẹ̀rọ bọ́ọ̀sì. Ẹ̀wọ̀ ẹ fi mí sílẹ̀ jàre kí ni gbogbo ara rẹ̀ ṣe fẹ́ rẹ̀ fún mi ni? Kí ni gbogbo eléyìí náà? Okay, ó tiẹ̀ ti yé mi. Èmi mọ̀ pé dirty trip la wá ṣe mí báyìí. Ṣé ni mo rò pé official trip la wá fún? Ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín. Àgbàdo inú gòlè mi o, ó ti di àwòmọ́jú fẹ́ di ẹ̀yìn. Ẹ wò, odó lèèyàn lè yí ní ìkú yìí. Tí wọ́n bá yí kòkò ní ìkú yìí, ó máa fọ́ mẹ́ni náà lọ́wọ́ ni. Tẹ wá jẹ́ kí n sọ fún yín. Ọjọ́ kọjọ́ tẹ wá tó bá mi perform rubbish yìí. Màá jẹ́ kí aṣọ yín kó di aṣọ ìyà. Màá jẹ́ kí aṣọ àrán yín kó di aṣọ ọ̀ràn. Màá wọ yín nílẹ̀ tuurutu. Gbogbo àwọn tí ò tó yín màá jẹ́ kó fi yín ṣe ẹlẹ́yà. Ẹ̀yin àgbàyà burúkú yìí kí ló dé dandan ni? Pẹ̀rọ. Ènìyàn bá ṣe ti rẹ̀ Ọlọ́run á ṣe bí Ọlọ́run. Pẹ̀rọ sọ́lá fọkàn balẹ̀ Ọlọ́run bẹ̀ fún wọn. Amúléríṣẹ́ láìpẹ́. Ìjọba ọlọ́mọ ilé ọkọ ṣe ọ̀pọ̀ lọ́dọ̀ àbẹ́ ẹlẹ́bùbọ̀ ni. Ènìyàn bá ṣe Kí ló bí burú pé kí n ènìyàn nífẹ̀ẹ́ Ọlọ́run á ọmọọṣẹ́ ṣe mi mo dẹ̀ fẹ́fẹ́? Kí ni ibi jẹ́ Pẹ̀rọ sọ́lá fọkàn balẹ̀ ìlérí Olúwa bẹ̀ fún wọn. Amúléríṣẹ́ láìpẹ́. Ó ní ìṣòwò àti ìdúrà ọ̀rọ̀ lọ. Pẹ̀rọ sọ́lá ìjọ kí ló bá rí tíráì láyé òru yẹn náà ò ń pè mí ní kọ́tà tó 12 pẹ̀rọ mo fẹ́ wá mọ ọmọ kọ́tà tó 12. Dádì ẹ má bínú ìgbà tá a lọ síbi tá a lọ mo rò pé bóyá máa pẹ́ ń bẹ̀ ìgbà tá a dẹ̀ pẹ́ mọ́ mo délé mi lè dá sunlé mo ṣe ní kí n wá mu. there you are ara tá à ń sọ fún ẹ nìyẹn o ò lè dá sunlé o fẹ́ wá mú ọmọ ṣé tó bá yẹ pé wọ́n ti gbọ́ nǹkan tẹ̀mí ń sọ tó o ti ní ọkùnrin kan gẹ́gẹ́ bí ọkọ nínú ilé ṣé wọ́n máa rántí pé ọmọ kan wà bí kan ṣé bí wọ́n àtọ́kọ́ ẹ máa jọ sùn pọ̀ wà á ní tó bá dọ̀la màá mọ́ ọmọ ni wáì pẹ̀lú kí ló tó fẹ́ pa mí. ẹ wò dádì ẹ jọ ẹ wò ẹ má tún dákùn kan tó ń ṣe mí ara ń kan mí ẹ. o orí dádì ẹ ò pé àbí no dádì ẹ ti mad ó forí gbálẹ̀ lórí ọ̀kadà kò mọ tó ń sọ ẹ pẹ̀rọ ṣé orogún tó fún mi ọ̀rẹ́ kó fẹ́ jẹ́ kó máa ní liver ní ó fẹ́ jẹ́ kó máa gùn mí wáì tí wọ́n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé o mọ̀ wípé kò sápọ̀nlé fún ọba tí ò lólórí kò dé sí iyì fún obìnrin tí ò ládé orí pẹ̀rọ ọkùnrin kún gbòòrò swallow your pride reduce your ego lower your ego jáde kàtíkè kó o ṣerun ẹlẹ́ni kó lọ báyìí ṣerun ẹlẹ́la kó lọ báyìí máa rìn kiri gbogbo street wà rọ́kùnrin lọ sí garage lọ bí tank council lọ ẹnuwẹ̀ wà rọ́kùnrin why ọkùnrin ship gan why please do that for me pẹ̀rọ do that for me. ó dá mo ti gbọ́ dádì mo ti gbọ́ ẹ má wọ̀rọ̀ rẹ̀ ẹ ṣé Ayọ̀mídé ń sùn ni. mi ò dá lóhùn. Ayọ̀mídé. Daddy, it's okay. N tó kọ́mọ́ jù láyé ọkùnrin ni.
Daddy. How are you doing? Yeah, I'm back. How are you doing? Fine. Yeah, go and bring your bag. Let's go. I'm not going. I want to spend my holiday with Grandpa. Why now? Yeah, excuse me, ọmọ ti sọ reason. Only I want to spend my holiday with Grandpa. Ó ti sọ díẹ̀ fún ẹ. Daddy, but I mean, le da sunle. Ìyẹn ò ṣe problem tèmi. Ọmọ enjoy ibi báyìí. Èmi àti ẹ̀ lọ́kùnrin sọ́kùnrin àjọlẹ̀pọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? That's my boy. Daddy, àti pé àwọn aṣọ ẹ̀gbọ́n ò sí ń bíbá. Ṣé bó de máa kó wá nígbà tí ṣọ̀run? Nígbà tó máa fi pè mí kó fẹ́ wá mo lóru, ó simple. Kó wá máa ṣọ wá lọ́sàn gangan sìn. Okay, máa ra aṣọ fún un. Ṣọ́tán. Ayọ̀mídé, you love Grandpa? Yes. God, that's my boy, Grandpa no. Excuse me. Tó bá rí i pé o ò lè dá dúró sílé, ìwọ náà wà mú yàrá kan bí. Daddy, kò tí ì lè tó yẹn. Pẹ̀lú, mo ń bọ̀ wá lójú. No, rárá o. No, o máa lójú mọ́ mi lára. Ṣé ọmọ kò nà mí níyì? Rárá, no, Daddy mi ò nà yẹn stop Ayọ̀mídé. Mo rò bóyá ó lè change mind ẹ̀ ni. Ṣé kí n máa lọ náà ni? Lọ máa play game ẹ̀. Ayọ̀mídé. Lọ máa play game ẹ̀. Pẹ̀lẹ́. Daddy, ṣé kí n máa lọ? Ọmọ ni iyọ̀ ayé ọmọ dára lẹ́yìn. Ó tọ́ ni mo sọ yẹn o. Ọmọ bíbí kì í ṣàrùn òkè. Má ṣe bẹ̀rù má fòyà ṣọgbọ́n. Ìbò ni bí ọ̀pẹ rẹ̀ tó fi sí ọ ni. Ẹ má bínú, mo sọ wípé ta ni ẹni yìí. Bàbá Grandpa Lele láyé Ṣàngó Òde, bàbá náà. Àǹtí Amúdá, àwọn wo ni èyí? Bàbá tèmi Lele tó dábúrò Grandpa, mọ̀mọ́ rẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àǹtí Amúdá, mommy and who is this? Ọmọ yìí ó sì gún mi gbogbo eyín síta. Ṣé bàbá rẹ̀ ló ń pè who is this? Bàbá rẹ̀ nù tó ọ̀bà mọ́. You mean this my dad? Where is he? Bàbá rẹ̀ mo gbé pọ́n yìí gbó dákun ní táwa bá rí mọ́ làwọn ò sọ mọ́ ní tèmi mọ̀ tó ní pé bàbá rẹ̀ ni. Wo dákun èmi fọlọ́n sọ́lé o mọ̀ jẹ́ kí wọ́n di ọ̀dà àdúgbò. Good morning, everyone. Good morning. Ọ̀dọ́ tí wàá lè ní ìsìnkú ọdún ẹ̀ fi yàrá. Kí ló fa èpè? Ṣó wa òkè ṣá? Kí ni mí ní gbogbo eléyìí? Ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn òkè ìṣọ̀rọ̀ ọjà ẹni tó bá dé béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di ẹ̀gbọ́. Wo ìjì abájọ gangan ni. Kí lè Èmi rèé wọ̀ rè òun sọ pé kí ló ń ṣe lọ́yọ̀ọ́ ìwọ nìkan ló ní access sí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ náà. Sack letter now. Who kí ni gbogbo eléyìí? What is the meaning of all this now? Kí ló ṣẹlẹ̀? Shut the one office. Ọ̀gá wà lọ́fíìsì wọ́n dẹ̀ nípa àwọn ò fẹ́ rí ẹ̀ àdèlè fọwọ́ padà ọ̀gá lójú àbí. Mi bá yín lẹ́jọ́. Ọ̀rọ̀ náà dùn ó lẹ̀ kí ó ti láti ìgbìmọ̀ ṣé nǹkan ló wà lọ́fíìsì. Wo láti ìjọ yìí inú mi dùn lẹ́ni o Ọlọ́run ti bá mi ti lọ kó máa lọ wọ́n lẹ̀ pọ̀. Kí ló dé látàárọ̀ mo ti ń bá yín sọ̀rọ̀ ẹ̀ tí ẹ respond sí nǹkan tí mò ń sọ ṣé kò sí. Tí kí ni fi ṣe kí ni? Ẹ má bínú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ by the way. Ẹ jọ̀ọ́ mi ì sí ní mood fún gbogbo àwọn ẹjọ́ wẹ́wẹ́ ilé mi please ẹ jọ̀ọ́ ẹ kàn just. But ojú yín ó kọ́rẹ́ lọ́wọ́ gan-an ojú yín ò kì í rí báyìí tẹ́lẹ̀ madam. Ẹ jọ̀ọ́ ṣé kò sí kan mi bẹ fún yín tẹ wá mọ̀ pé ẹjọ́ òṣì lẹ fẹ́ bá mi rò ẹ sọ mí kalẹ̀ kí n lọ gbé káàbù mi kí ni problem mi wọ́n ní mi ò rojọ́ mi ìráyè ẹjọ́ lẹ́nìí ṣé kan mi wà ń bẹ́ẹ̀ ni àbí dandan ni kí n rojọ́ ifá tẹ páàkì ẹsọ mi gan. Ẹ má bínú ṣé ilé ni kí n lọ já yín sílẹ̀. Ẹ jọ̀ọ́ sí ọ̀sẹ̀ tí mo lọ máa bọ́lẹ̀. Hello daddy. Pẹ̀rọ̀ jọ ọ̀dọ̀ ẹni Ayọ̀mídé wà bí. Ayọ̀mídé kẹ̀ rárá o kò sáyọ̀mídé lọ́dọ̀ mi sá.
farabalẹ̀ kò sí any cause for alarm ààrin ńlẹ̀ ni àwa rògbòdó ẹ̀ ló wà sọ̀rọ̀dé ló máa wà. ẹ rí Ayọ̀mídé kẹ̀. kò lè sọnù kò lè sọnù. Hello daddy hello. mo dáràn ìwọ náà irú ọṣẹ wo mo fi wẹ̀ lẹ́yìn yìí o. madam ṣé kò sí. kí ni gbogbo ilé ìbá ìtòrí Ọlọ́run náà máa ṣàánú mi o. tèmi bá mi. mo dáràn ibo ni mo fẹ́ wọ́ ọmọ yìí sí. báwo ni ṣàtìrì Ayọ̀mídé. ṣùgbọ́n tí ènìyàn ṣàgbọ́n tí mò ń wí ó lóun ò rí o. níbo Ayọ̀mídé lè wà. farabalẹ̀ má fi kàràmọ́ sí i ó dẹ̀ ṣọ́ọ̀kù ti wò káàkiri bu ara. mo ti wá káàkiri àdúgbò. ó ti wò káàkiri gbogbo tí ń ṣeré gbogbo ẹrú yòókù. mo ti lọ bá wọn ọ̀rẹ́ tó ti máa ṣeré wọn ní kò sí bẹ́ẹ̀. Ayọ̀mídé. kí ni sáà ṣó kọjá wá kí ni lẹ́jẹ̀ rẹ̀ ẹ wọ́n kàràmọ́. Kí ló ṣe? Mo ti notice ẹ látàárọ̀ ọ̀tún ní káàkiri. What is wrong with you? I'm looking for my dad. Your dad? Yes. Kí ló ibo ló ti wá? I'm living with grandpa and I'm looking for my dad. Oh, you're living with your grandpa and you're looking for your dad? Oh, jẹ́ kí n wo picture. Ibo ni ọ̀dọ̀ yín? Down the street there. Down the street. nǹkan ṣe mí kí ẹ kàn wọlé o nǹkan ṣe mí kí nǹkan ṣe mí òun náà ni mo sọ yìí nǹkan ṣe mí o nǹkan ṣe mí. Ayọ̀mídé fún bá Ayọ̀mídé ṣe ọgbẹ́ lọ́wọ́ ẹ̀jọ̀ kí ni gbogbo ìyá tí mo jẹ àti mo lè mi jẹ o ọmọ tí mo tó lè jìyà sọfúnpamọ́ aláyé tó bá wà ọgbẹ́ ìwọ mo ṣí ìgbà tí mo ṣí àlẹ́ lórí mo dárò gbọmọgbọmọ ti bá Ayọ̀mídé lọ lẹ́yìn gbọmọgbọmọ mo tẹ ọ yẹ gbọmọgbọmọ bẹ́ẹ̀ni mi Ayọ̀mídé mo kú mo ní mo tó ní kú mo sọ fún yín o. bẹ́ẹ̀ni mi olùsọ̀rí rẹ̀ ìwọ ń jọmọ gbé. tani ní kí ló fi gbá ẹ kí ló fún ẹ jẹ orí mi o Ayọ̀mídé. ẹni ló yẹ kán rí bá rí o báwo lẹ ṣe máa fi ọmọ ìkéré ìsílẹ̀ tó máa kúrò làkàtà yín tẹ́ẹ̀nímọ̀ tó wá dẹni tó ń rìn káàkiri níbo ní ayé táwọn ọmọ pọ̀ yìí. kí ni wọ́n ṣe kọ́wọ́. ibi tó ti ń rìn káàkiri bí ìrìn amára lókun tó ń pariwo pé àwòrán tó wà nù píkṣọ̀ yìí tó ń pariwo dájú òun ló ń fẹ́ rí. o ṣe ojú òní tiẹ̀. ẹ máa mójútó àwọn ọmọ kéékèèké yìí náà kó má máa wander around. o ṣe ẹ jọ ta lórí 500. ayé léwu no. mo bí tí mo fi 500 naira. no jọ àìdọ mi ò gbọ́dọ̀ bá fún ẹ lówó 500 kò sẹ́tọ̀ ní. ẹ má rí ẹ má rí. o ṣe o. ẹ wo bí báwo ni picture ṣe kó nu lé noga kan sọ fún mi bó ṣe kó nu lé kí ló mọ iṣẹ́ mọ̀ kí bàbá òun rè. dáàdi mi ẹ filẹ̀ o owó ti gbàgbọ́dé kó fáwọn fámìlì ẹ̀ máa gbà padà ó ti kú lẹ́nu gbẹ́gbẹ́ lọ́rẹ́ wọ́n ní ròmù ìwọ ọmọ òṣì burúkú kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ ọ̀nà ń ṣàlàyé ọmọ ní street ọmọ tó ìwọ ọmọ òṣì ìwọ ló mọ ọmọ ẹ ẹjọ ọmọ òṣì báwo ni wọn lọ sí ẹjọ sà. Olha, cheio, vai. Ó ti yé mi. Èmi ni mo dé tàkúté tí mi ò fi yẹ̀pẹ̀ bò. Ṣé mi wá jọ́ mi ẹranko ni? Ọmọ ẹranko bíi ti báwo? Òwe Yorùbá ni mi ò tó pè yín lẹ́ranko. Ẹ ti ẹ̀ dúró ná. Báwo lẹ ṣe débi? Báwo lẹ ṣe wọn bí tí mò ń gbé? Ta ló júwe lé mi fún yín? Pero kí tó ń ṣe báyìí náà ló ṣe o lè put ọ̀rẹ́ mi into consideration for once kí tó tó jẹ́ kó o kàn ṣáàtì ẹ̀ o bó ló ṣe ń ṣe báyìí ṣẹ́ṣẹ́ mi ló pọ̀ mọ́ àjọ tó báyìí ni. consider. dáadáa wo lẹ ń sọ náà. ẹ jẹ́ kó rí yín lọ pé o ṣó ti yé yín ilé mi ni mo wà ayé ẹ̀ lè bá mi pàfọ́ọ̀mù rọ́bìṣì kankan kẹ́ jẹ́ kó rí yín pé ẹ̀yin aláìníròónú yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wò gbogbo ètè ń ṣe emergency tẹ́jọ́ ṣe fúnra yín nínú ọ́fíìsì abẹ́rẹ́ pé mi ò rí yín abẹ́rẹ́ pójú mi fọ́ ni ẹ níròónú o ẹ mọ̀ pé ẹ níròónú kí ló tẹ̀tẹ̀ tí fi kọ́ hòtẹ́ẹ̀lì látijọ́ yìí ìgbà táwọn kó gba àwọn máa bẹ́ yín lẹ́fẹ́ máa bá sùn lẹ́nu ṣẹ́rẹ́ dáadáa pẹ̀lú wọn
àwọn ọlọ́mọge nìyẹn o ká tó wá sèmi abilékọ. ẹ̀rọ ó kàn dé ń wo bẹ́ẹ̀ ni o kò sẹ́ni tó lè tú ẹrù kọjá èmi o bẹ́ẹ̀ gbogbo kó kàn kó pàtíkúlà fẹ́mi ni fi tó kù lẹ̀. ẹ jọ̀ọ́ ẹ wò mí dáadáa ṣé rí ẹrù tẹ́mi gbé kalẹ̀ yìí ẹ lè tú o kò ń ṣe ẹrù tẹ́ lè tú láíláí àwọn tó mọ rírì ẹ̀ àwọn tó mọ̀ lò ni mo lè gbé fún kan tú kò ṣe irú ẹ̀yin aláìníròónú òpònú àgbàyà òṣì yìí ẹ̀yin tẹ́ máa níyàn lédè máa dọ̀kà láàmú kiri. àjẹ́ pé ṣorúkọ ẹ̀kọ́ nìyẹn ni. ẹ kò tí ẹ sí tó burú ní kò pè mí lórúkọ even kò fẹ́ pè mí lórí kìmí máa sọ kìmí fẹ́ wàá pè kò sí tó burú nù ẹ̀ but n tí mi sọ fẹ́ ni pé kò sí consider. mo fẹ́ lọ́mọ mi ní school ọmọ mi wà so important to my life jọ ṣé o máa bọ́ síta ni àbí kí n tiẹ̀ mọ́lé. ó bẹ́tà kí o tì mí mọ́lé o ó bẹ́tà o. mi ò fẹ́ lè fi hàn sínú ilé mi wáyé pé ọmọ Yorùbá yẹn torí ẹ pé wàá mú bọ̀bọ̀ tí kò sọ fẹ́ nìyẹn pé kó bọ́ síta kó máa lọ aláìníròònù nọgbọnọgbọn ṣọ̀ọ̀ṣọ̀ mi mọ nǹkan tó ń wá kiri òpònú ayírádà gbogbo àwọn òṣìṣẹ́ ṣí ọ tún wò wá fojú gbé lọ jẹ́ kúkú yọ fún ẹ kó máa gbé lọ ẹ ju ẹ jáde ẹ kó sì jáde oníranù tílé wọn tó wọn jẹ wọn níyàn lé wọn máa dọkà láàmú ẹ kó sì lọ tẹ bá kú síbí wọn lọ sí sẹ́yìn ìkùlé ní mìíràn yóò ṣì ẹ sílẹ̀kùn kẹ́ máa lọ. bọ̀dọ̀ ṣé bọ̀dọ̀ bá sápá a ní kẹ́ máa lọ máa ní kó gbé yín kó lọ sí imú nílé tí wọ́n ní rí yín mọ́ sí ẹni bó ṣe rí aláìníròónù mi mọ́fíìsì wèrè tán kọ́ ẹ má bínú o ṣe gbọ́ ọ̀gá olóòṣì aláfiṣe mi ò mọ tó máa ń ṣe wọn wọn níyàwó gidi ń lé wọn nílé tọ́jú ìyàwó wọn oníranù wa ranjú oṣù fẹ́ fojú gbé lọ́wọ́ àgbè ìbẹ̀rù ẹ̀wọ̀ lóṣù òkè ẹ̀ tó fẹ́ gùn wá tó bá ní ṣubú òpó ni. ìyẹ̀ ọ̀tún yà ọdẹ àfàdá pakún ikún lọ àdá sọnù ẹni tó ń lé ikún lọ tún fara pa yánnayànna ìyá wa ń gorí ìyà fún mi báyìí iṣẹ́ tí mo tún fi ń ṣe big girl nígboro tí mo fi ń tọ́jú ara mi ọmọ mi àti bàbá mi ó tún bọ́ lọ́wọ́ mi ǹjẹ́ mi nípa ìtìjú tì báyìí kí n lọ bá ọ̀gá rádaràda àjẹpẹ́ yìí at least tí má ṣàṣe nǹkan tó fẹ́ má rí gé iṣẹ́ mi padà ó dàbí pé nǹkan tí mo máa ṣe nìyẹn jẹ́ ń tẹ kọ́kọ́ pinnu. Báwo ni? Àjẹpẹ́. Pero, òun pè mí lórúkọ. Kí ló dé? Common fit. Anyway, èèyàn ò lè ní ọjà náà kó mọ̀ gba rìsíptì. Ó fún mi rìsíptì nìyẹn. Ṣé o rò pé mi ní regret kò tèmi àti ẹjọ́ ṣe iṣẹ́? Ẹ máa gbọ́ pé ọ̀rọ̀ ó ṣe ní máa regret ẹ̀ ṣé èmi náà regret kí n tó débi tí mo dé yìí torí gbogbo alátòfojú mi rí àtakọ tó ṣe yìí tó ń ṣe sisi tó ń ṣe bí wàá bọ́ ọmọ gé ní ẹ̀ mo dẹ̀ wọlé àfi gbùrù èmi ò mọ̀ pé bọ́gláàrì ti bàjẹ́ ló gbélé yìí lórí ní regret nǹkan kò sí big deal nù ẹ̀. àwọn sisi gan-an àti wàhálà gan-an kan tó tó gbélé ká tó wá sọ ẹ̀ tó ti bímọ. What? kí á ti dúpẹ́ lọ́dọ̀ tí mo ti débi tí mo ń lọ. What are you talking about? ayé yìí ò le tó gbogbo yẹn. Àjẹpẹ́. ṣé o gbádùn ẹ rí gẹ́tì kí ni mo ṣe wàhálà púpọ̀ jù kí ni. orí mi ò ní jẹ́ kàkà kíkì ni ṣàkápò ẹkùn oníkálukú àyà ṣe ọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni èmi lọkùnrin kan wá máa fẹnu ẹ̀gàn bàjẹ́ láma ní nǹkan kan rí kan orí bá kan láyé kò lè ṣẹlẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ o bóyá tí ìyá àti tiwọn ò bá bí wọn sáyé bóyá wọn lè wà láyé tó fi wọn máa ń rí single moms bíi pé alárùn ẹ̀gbà ni wọn. Anyway, kàkà kí n lọ ṣe nǹkan tó yẹ kí n ṣe I would rather remain a single mom for the rest of my life. I don't care. Ayọ̀mídé, ìfẹ́ mi, ìdùnnú mi, you will remain my joy forever.
I love you, my boy. Ohun tó bá dára máa rà fọ́mọ mi. Aṣọ tó bá dára máa rà fọ́mọ mi. Tí n bá lógún ẹrú tí yàwọ̀ fà ọgbọ̀n. Ọjọ́ tí n bá kú ọmọ làdélé. Bàbá lókè jẹ́ kọ́mọ mi wọlé débi. Nítorí ọmọ láṣọ láyé, ọmọ láṣọ. 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 Pẹ̀rọ, mo fẹ́ kó dáríjì mi. Mo fẹ́ kó rí pé gbogbo nǹkan tí mo ṣe sẹ́yìn àìmọ̀ ni. Torí tí mo bá mọ̀ ni n bá má ti ṣe. Mo ti wá ṣetán báyìí láti fẹ́ wọ kí n lè tó fi ọmọ ẹ náà. Will you marry me? Yes. Yes. Oh, yes. Come to love and to be loved. Lẹ́ni bí ọkàn rẹ̀ tó máa gbà ọ́ bí ó ṣe rí. Ọ̀tọ́lẹ̀ ọba wa dẹ̀rọ yẹ̀yẹ́ rẹ̀ á padà dá yẹ̀yẹ́. Ọ̀tọ́lẹ̀ ọba wa dẹ̀rọ yẹ̀yẹ́ rẹ̀ á padà dá yẹ̀yẹ́. Ẹ̀rọ sọ́lá ọmọ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wá. Ní ti